sugar kò í ṣe nǹkan tí ó dáa, especially àwọn refined sugar yìí kò í ṣe nǹkan tó dáa. Kíyàn máa mu júùsì àmupara kò í ṣe nǹkan tó dáa. Ó ní bó ṣe máa affect yàn. A ti ṣe púpọ̀ lórí lecture yìí. Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà a gbọ́dọ̀ sá fún àwọn natural juice sugar. Àwọn natural as in ká sọ pé natural fruit sugar. Àwọn sugar that is tó wà nínú fruits a gbọ́dọ̀ sá fún. Watermelon, pineapples, oranges, apples, fresh ones láì ṣe pack ones. Ó ṣe èèyàn púpọ̀ láǹfààní. Ó máa ṣe wá láǹfààní púpọ̀. Ṣóyé yín, ẹ̀yin ọkùnrin watermelon dá fún yín o. Watermelon dá fún yín dáadáa. Ẹ̀yin ọkùnrin banana dá fún yín gan ni. Ẹ̀yin obìnrin pineapple dá fún yín. Ẹ̀yin obìnrin apples dá fún yín. Ẹ̀yin obìnrin coconut ó dá fún yín. Ẹ̀yin ọkùnrin coconut ó náà dá fún yín. Ẹ̀yin ọkùnrin àti obìnrin natural sugar tó wà nínú honey, good honey ni o, original honey ó dá fún yín. Ó tún máa natural libido ni. Ṣóyé yín, ó máa pa infections. Ó máa pa unnatural things tó máa ṣe ìbàjẹ́ fún inú àgọ́ ara. Ó máa pa. So this is on point by 2. Despite the fact ká sọ pé sugar ó cause insulin resistance, ó dẹ̀ cause type 2 infection. That is àwọn refined sugar yìí ni mo sọ. Ẹ sì need àwọn fruits. Ẹ need the fruits but ẹ need láti jẹ right one. Mo ti sọ ní nílẹ̀ ní bíbá ìjọ mo sọ pé fruits àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń gé fruits sínú rọ́bà. Ìyẹn kọ́. Tí fruit bá ti lo few minutes tó bá ti wà nínú rọ́bà kò dáa mọ́. Ó ti lose gbogbo value. Ó ti máa yí mọ́ chemical tó wà nínú rọ́bà. Because àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń gé fruit yẹn kàdélé máa kó sínú rọ́bà. Ìyẹn kò wá okay. Ẹ bá fẹ́ ra fruit nísìnyí immediately tẹ́ gé náà ní kẹ́ jẹ. That is when you see the value of that fruit. This is on point by 2. Using my words for this. Bye for now.